àwọn ọmọ òde òní Ọlọ́run ni ó ṣàánú wọn rí léyìí àbúrò yín ó fẹ́ rè kọ jáàmbù ó kù nílé láago 8:30 ó kù díẹ̀ òjò bá tó bẹ̀rẹ̀ lòjò bá níjọ́ wo lòun ti ń rọ̀ olóríṣi ara rẹ̀ kò tún rí ààyè kò rọ́kadà ló bá gbé kẹ̀kẹ́ rí I don get late no dey speed yóò speed lásọrùn rẹ̀ bíi tàwọn aṣọ MC Olúọmọ jáàmù náà lọ fẹ́ rè kọ́ Ọlọ́run ṣàánú nígbà táwa the man slow die yóò mọ̀ sáré ni sí ọ baba talk say he wan fill fuel in kẹ̀kẹ́ I tell am I get tẹ̀sà ọ̀jẹ̀ bíi yóò torí rẹ̀ yóò bọ̀ sẹ́nu tírélà Ọlọ́run ni ó ṣàánú yẹn èèyàn ọmọ àsìkò ọ̀ràn tí ń gbà táwa ń kọ jáàmù ìdájí kùtù àìbáyìí yìí ti kú òǹlé olúwe ó ti kú ìwọ tó mọ̀ pé bọ́ọ̀ báyìí lè fèèlì báyìí àti tún kọ lọ́dún míì ọ̀nà jìn Ọlọ́run ni ó ṣàánú àwọn ọmọ yìí tí wọ́n yìí tún ṣe fídíò káàkiri àwọn content creator Ọlọ́run ni ó ṣàánú adọ́níà Ọlọ́run bọ́ ṣe finally I go post score if result come up post score Ọlọ́run ni ó ṣàánú yín Yorùbá report náà ni gbogbo ohun tí bá tilẹ̀ láàmú mú wá sí ti gbọ̀yìn ẹ máa follow wa ẹ ǹlẹ́ o.